ti lọ ṣe tó ti lọ kí wòlíì kan rí. gbogbo ẹni tó bá ti lọ kí wòlíì kan rí tí ò ń ṣe tìjàníyà. tí ẹ ṣe tìjàníyà. tó bá lóore ọ̀fẹ́ láti lọ Madinatu Kaolaq lọ́dún ni. tó bá lóore ọ̀fẹ́ láti lọ Madinatu Kaolaq lọ́dún yìí. kó lọ ṣe Tejideed lọ́dọ̀ Sheu Mayi. kó lọ ṣe Tejideed lọ́dọ̀ Sheu Mayi al-Khalifa radiyallahu anhu wa damalla hayatahu. ó nìkan ló lè gbé. ó nìkan ló lè gbé. kò sí Sheu wàláì kò sí Sheu tó lè gbé. wàláì kò sí Sheu kankan tó lè gbé àfi Sheu Mayi nìkan. tòró ní Sheu Ibrahim. tòró ní Sheu Ibrahim. nǹkan tá à ń sọ yìí. tẹ̀ríkà Tìjàníyà tiwa tá a ṣe. tẹ̀ríkà Tìjàníyà tiwa tá à ń ṣe yìí. kò ń ṣe tẹ̀ríkà Tìjàníyà theory practical. practical ni o kò ń ṣe tí. gbogbo bàbá wa nílẹ̀ Yorùbá àbí káàkiri àgbáyé tán jẹ́ Tìjàníyà. gbogbo bàbá wa nílẹ̀ Yorùbá àbí káàkiri àgbáyé tí wọ́n jẹ́ Tìjàníyà. tí wọ́n gba májẹ̀mú yẹn. láti ṣiṣẹ́ lé lórí. tọ́dẹ̀ ṣiṣẹ́ lé lórí. àrí nǹkan tó ṣe. àríbi tí wọ́n dé sí àárí tó ṣẹlẹ̀ sí wọn. lójú wọn. lójú ayé wọn. àti nígbà tí wọ́n tún lọ tán. májẹ̀mú ó ṣe pàtàkì pẹ̀lú iṣẹ́. májẹ̀mú ṣe pàtàkì pẹ̀lú iṣẹ́. gbogbo ẹni tó bá ṣiṣẹ́ tí ò sí pẹ̀lú májẹ̀mú rẹ̀. gbogbo tó bá ṣiṣẹ́ tí ò sí pẹ̀lú májẹ̀mú ẹ̀. iṣẹ́ yẹn kò ní lọ bì kankan. iṣẹ́ yẹn ò ní lọ bì kankan fa. kò ní lọ bì kankan. kò ní lọ bì kankan o. nínú àwọn májẹ̀mú tá a ti kà. nínú àwọn májẹ̀mú Tìjàníyà tá a ti kà. tí wọ́n bá lọ ṣe mistake rú òfin kan nú ẹ̀. téèyàn bá lọ ṣe mistake rú òfin kan bẹ̀. kò ní kó mọ́ wà lè jẹ́nà o. kò ní kó mọ́ wà lè jẹ́nà o àwọn ò sọ pé kò ní wà lè jẹ́nà o. èyàn ò tẹ̀ ṣe wírìdì kò ní kó mọ́ wà lè jẹ́nà. èyàn ò ṣe wírìdì gan náà bàbá wa ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé èyàn lè ṣe wírìdì yẹn ò mí ni pé kó mọ́ wà lè jẹ́nà o. àmọ́ ṣé Amada Tijani. àmọ́ Sheu Tijani. Abul Abbas radiyallahu ta'ala anhu. tó bá ti máa sòwò pẹ̀lú ẹ̀pọ̀. tó bá máa sòwò àti ẹ̀ papọ̀. ó gbọ́dọ̀ tẹ̀lé òfin yẹn. ó gbọ́dọ̀ tẹ̀lé òfin yẹn. òfin yẹn la wá kà. òfin yẹn la wá kà. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò yẹ ká tún sọ mọ́. ọ̀rọ̀ tí bàbá wa fẹ́ sọ yìí kò yẹ ká tún sọ mọ́. a ti ṣe májèlísì ní jẹ̀ẹ́dógún. torí a ti ṣe májèlísì ní jẹ̀ẹ́dógún. àmọ́ àwọn kọ́mẹ̀ntì kan bẹ tí mò ń gbọ́. àmọ́ àwọn kọ́mẹ̀ntì kan bẹ táwọn bàbá wa ń gbọ́. mo fẹ́ ṣàlàyé lórí ẹ̀. òun la fẹ́ ṣàlàyé lórí ẹ̀. kí ni àwọn kọ́mẹ̀ntì náà. kí ni àwọn kọ́mẹ̀ntì náà. nípa àwọn tí wọ́n máa ń lọ ziyara Sheu mi tí ò ṣe Tìjàníyà. nípa àwọn tí wọ́n máa ń lọ ziyara Sheu mi tí ò ṣe Tìjàníyà. tí Sheu Tìjàní sì sọ pé èèwọ̀ ni. tí Sheu Tìjàní sì sọ pé èèwọ̀ ni. wọ́n yàrí fún ní. fàlìyàrí fún ní wádìí. Sheu Tìjàní ẹni tó bá fẹ́ mọ̀ mí kó mọ̀ mí lèmi nìkan ni o kó tún mọ̀ mú nǹkan mi mọ́. torí Ọlọ́run ọba mi ẹyọ̀kan ni. torí pé Ọlọ́run ọba mi ẹyọ̀kan ni. àwọn tí wọ́n máa ń lọ ziyara Sheu mi tí ò ń ṣe Tìjàníyà. àwọn tí wọ́n máa ń lọ ziyara Sheu mi tí ò ṣe Tìjàníyà. lẹ́nujọ́ mẹ́ta irú ẹ̀ wá ṣẹlẹ̀. lẹ́nujọ́ mẹ́ta irú ẹ̀ wá ṣẹlẹ̀. ìyẹn kàn jáde síta ni. àwọn míì máa ń ṣe. àwọn tán ti ṣe. nítorí àwọn tí ó tún máa ṣe aláti ṣàlàyé. torí àwọn tí wọ́n tún máa ṣe aláti ṣàlàyé ẹ̀ kó yé yékéyéké. pàápàá jùlọ àwọn kọ́mẹ̀ntì tí mò ń gbọ́. pàápàá jùlọ àwọn kọ́mẹ̀ntì tá à ń gbọ́. kọ́mẹ̀ntì yẹn kẹ̀dẹ̀ ní àwọn èèyàn ń sọ tí wọ́n ní àwọn kan bẹ tí wọ́n kọ́mẹ̀ntì tó jẹ́ pé tí àwọn tó kọ́mẹ̀ntì yẹn ó wà lọ́kàn wọn pé tí wọ́n wí yẹn bẹ́ẹ̀ ni. àwọn tí wọ́n kọ́mẹ̀ntì yẹn àwọn yẹn sọ tí wọ́n jáde ni. àwọn kan ń bẹ ní kọ̀rọ̀ yàrá táwọn ò tiẹ̀ sọ tí wọ́n jáde tó jẹ́ pé àwọn náà nírú àdìsọ́kàn àwọn tí wọ́n kọ́mẹ̀ntì yẹn irú àdìsọ́kàn kan náà níbẹ̀ lọ́kàn wọn. kọ́mẹ̀ntì wo ni wọ́n kọ́mẹ̀ntì. kọ́mẹ̀ntì wo ni wọ́n kọ́mẹ̀ntì. àbí kí ló wà lọ́kàn àwọn míì. wọ́n ní Mọ̀lánà Sheu Ibrahim Niass. wọ́n ló lọ ziyara Sheikh Usman ibn Fodio. wọ́n lọ ziyara Sheikh Usman Dan Fodio. wọ́n ní Kàdíríyà dẹ̀ ni. wọn ò dá dúró bẹ́ẹ̀ o. wọ́n ní Sheu Ibrahim. wọ́n lọ ziyara Sheikh Abdulkadir. mo ti fọkàn rí o
mo fi ti fọkàn rí mi o. àwọn aláwọ̀ ti fọwọ́ kan orí o àwọn di orí mú o àwọn aláwọ̀ ti fọwọ́ di orí mú o ṣọ́ọ̀bì kádìrì. àwọn èèyàn kọ́mẹ̀ntì irú yẹn. àwọn èèyàn kọ́mẹ̀ntì irú yẹn. wọ́n á wò pé bó bá ṣe yé kálukú náà ni ó máa sọ̀rọ̀. àwọn bá wò pé bó bá ṣe yé kálukú náà ni ó ṣe máa sọ̀rọ̀ dé. tí Sheu Ibrahim bá lọ ziyara Sheu Usman Ibn Fodio. tí Sheu Ibrahim bá lọ ziyara Sheu Usman Ibn Fodio. wọ́n sì lọ ziyara Sheu Abdulkadir. wọ́n sì lọ ziyara Sheu Abdulkadir ní Bagadasa. wọ́n bá sọ pé Gausu ni Sheu. wọ́n bá sọ pé Gausu ni Sheu. Gausu ni Sheu. Gausu ni Sheu Mawlana Sheu Ibrahim. Gausu ni. Gausu Lagiyas. Gausu Lagiyas ni. Sheikhul Islam. Sheikhul Islam ni. Wa Sa'adatul Anam. àwa lọ inú alukurani. inú alukurani láwa lọ fún yín. ẹ bá mi ké wọ́n fi àdúrà. Bismillahirrahmanirrahim. Ya ayyuhan nabiyyu inna halalna laka aswajaka bismillah. التي أتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك التي هجرنا معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما. inú alukuran eléyìí wà o. inú Suratu Nuri. inú Suratu Nur lélẹ́yìn wà. Suratu Azabi. nínú Suratul Ahzab àyà 50 ló wà. ẹni tí ẹ ń kọ́mẹ́ǹtì pé Sheu Ibrahim lọ ziyara Sheikh Abdulkadir. gbogbo ẹ̀yin tó ń kọ́mẹ́ǹtì wípé Sheu Ibrahim lọ ziyara Sheikh Abdulkadir. ẹ wá fẹ́ mú yẹn wá pé ìyẹn lè lọ ziyara ẹni tí ò ń ṣe. ẹ wá fẹ́ mú yẹn wá wípé ìyẹn lè lọ ziyara ẹni tí ẹ ṣe Tìjàníyà. ẹ̀gbọ́n tó lọ ń sọ. ẹ̀gbọ́n tó lọ ń sọ. Ayyuhan nabiyyu. ọlọ́run ni mo pẹ̀rẹ̀ ànábì. Inna halalna laka. ọlọ́run la ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ. Aswajaka. àwọn ìyàwó rẹ̀ tó ti fẹ́. Allati atayta ujurahunna. àwọn tó san dáórì wọn. Wa ma malakati yaminuka. àwọn tó wà ní kápá rẹ̀. Mimma afa Allahu alayka. náà àwọn tọ́lọ́run ti mójú kúrò fún ẹ pé o lè ṣe. Wa banati ammika. àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ o lè fẹ́ wọn. Wa banati ammatika. àti àwọn ọmọ àǹtí rẹ̀ ọ̀nkù rẹ̀ o lè fẹ́ Wa wọn. banati khalika. àtàwọn ọmọ ẹni tẹ́jọ́ tó mọ̀ ìyá. Wa o lè fẹ́ banati ọmọ wọn. wa banati khalatika. náà Allati hajarna ma'aka. náà Wa imra'ata mu'minata. àtàwọn ọmọbìnrin àtàwọn mọ́mìnà tí wọ́n bá wá bá wọ ànábì kan fẹ́ fẹ́ ọ. In wahabati tí nafsaha wọ́n bá fira wọn fún wa ànábì linnabiyyi. o lè fẹ́ wọn. In arada al-nabiyyu an yastankihaha ànábì bá fẹ́ wọn. khalisatan laka. gbogbo tá a kálẹ̀ yìí. Khalisatan laka. khalisatan laka Min dunil mu'minin. àṣelẹ̀tọ̀ fún ọ àṣelẹ̀tọ̀ fún rẹ̀ ànábì. Min dunil mu'minin. àṣelẹ̀tọ̀ fún mùmínì kankan. àṣẹlẹ̀tọ̀ fún wa nẹ́bì nìkan ni o kò àṣẹlẹ̀tọ̀ fún àwọn mùmínì tó kù. ìwà nẹ́bì nìkan ló ní right àti privilege eléyìí. àwọn mùmínì tó kù wọn ò tó bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ dánwò. La tajaludu. mò ń bọ̀ wá mò ń bọ̀. gbogbo wa náà la mọ iye ìyàwó tá ànábì fẹ́. gbogbo wa la mọ iye ìyàwó tá nẹ́bì fẹ́. tọ́lọ́run sì fọwọ́ sí i. tọ́lọ́run sì fọwọ́ sí i. ọlọ́run sì ṣòfin pàwọ́ mùsùlùmí àgbọ́dọ̀ jọ fẹ́ ju mẹ́rin lọ. ọlọ́run dẹ̀ sọ pé àwọn mùsùlùmí a gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ. ṣé mẹ́rin péré ni ìyàwó ànábì. ṣé mẹ́rin péré wá ní ìyàwó ànẹ́bì ni.
Ọlọ́run lòun ṣe lẹ́tọ̀ọ́ fún kó fẹ́. Ọlọ́run lòun ṣe lẹ́tọ̀ọ́ fún kó fẹ́. Ìwọ wá sọ pé ànábì fẹ́yàwó ju mẹ́rin lọ fẹ́yàwó kó ju mẹ́rin lọ. Ìwọ kó wá sọ pé ànábì fẹ́yàwó ju mẹ́rin lọ tó bá bí ẹ̀dá lọ fẹ́yàwó kó ju mẹ́rin lọ kó wá lọ pàdé Ọlọ́run. Tọ́rọ oníṣẹ́ Ibrahim. Tọ́rọ oníṣẹ́ Ibrahim lọ ziyara Ibn Fotia ó sì lọ ziyara Sheu Abdul Kadiri. Ṣé Gáúsù ni wọ́n ni? ولا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتساءلون منكم لواذا فليحذر الذين يخالفون عن امره أن يصيبكم فتنة أو يصيبكم عذاب أليم. لا تجعلوا دعاء الرسول. Ọlọ́run ní àdúrà tá ànábì bá ṣe. Ọlọ́run ládùúrà tá ànábì bá ṣe. Ẹ má fi wé àdúrà tẹ́nìkan ṣe fẹ́nìkan nù yín o. Ẹ má fi wé àdúrà tẹ́ ń ṣe fúnra yín o. لا تجعلوا دعاء الرسول بينكم Àdúrà tá ànábì bá كدعاء. ṣe yàtọ̀ sáàdúrà tá à ń ṣe fúnra wa. Àdúrà tá ànábì Muhammad bá ṣe ó yàtọ̀ sádùúrà tá ń ṣe láàrin ara wa o. Ọlọ́run ló wí bẹ́ẹ̀. Ọlọ́run ló wí bẹ́ẹ̀ o. قد يعلم الله الذين يتساءلون منكم لواذا. Náà ẹ tẹ̀síwájú. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبكم فتنة. Ó ní ẹ ṣọ́ra yín. Ọlọ́run ní ẹ ṣọ́ra yín o. Kí má lọ dá sí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń pa ẹ̀. Kẹ́ ẹ má lọ dá sí ọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀. أو يصيبكم عذاب أليم. Kẹ́ máa ní sọ̀rọ̀ kẹ́ máa ní wàhálà kíyà tó gbópọn máa jẹ yín. Kẹ́ máa lọ ní ìṣù pẹ̀lú èmi Ọlọ́run. Kẹ́ máa lọ ní problem kí ìyà tó tóbi mọ́ wàá jẹ yín. Ok. Ọlọ́run ti yanjú ọ̀rọ̀ Ọlọ́run ti yanjú ọ̀rọ̀ nínú Al-Qur'ani. nínú Al-Qur'an. Àìṣe bákan náà. Àìṣe bákan náà o. Àjọra wa lọ ti jàkadì fọ́. Àjùra wa lọ ti jàkadì kọ́ o. Ọlọ́run sọ pé òun ṣe lẹ́tọ̀ọ́ ká ànábì fẹ́ yàwó ju mẹ́rin lọ. Ọlọ́run lòun ṣe lẹ́tọ̀ọ́ ká nẹ́bí ó fẹ́yàwó ju mẹ́rin lọ. Òun ò sì ṣe lẹ́tọ̀ọ́ fún ẹnì kankan nínú Òun ò sì ṣe lẹ́tọ̀ọ́ fún kankan nínú gbogbo múmìnì. Wá sọ pé Ọlọ́run sọ tiẹ̀ nù. Kó wá sọ wípé Ọlọ́run sọ tiẹ̀ nìyẹn. Lọ fẹ́yàwó ju mẹ́rin lọ. Lọ fẹ́yàwó ju mẹ́rin lọ. Ó rí tójú ẹ̀ ó rí. Ìyẹn inú Al-Qur'an nílé yìí. Inú Al-Qur'ani lélẹ́yìí wà. Ẹ wá jẹ́ ká mú ẹ̀sánbù tó wà nínú ayé wa. Ẹ wá jẹ́ ká mú example tí ń bẹ nínú ayé ká mú wá. Fáṣọlá ló gbé BRT wá. Fáṣọlá òun ló gbé BRT wá. Ó dẹ̀ ṣe ọ̀nà fún wọn. Ó dẹ̀ sọ̀nà fún wọn. Ó ní mọ́tò kankan ò gbọ́dọ̀ gbàbẹ̀ ju BRT lọ. Ó sì ní mọ́tò kankan ò gbọ́dọ̀ gbàbẹ̀ ju BRT lọ. Bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ambulance ń gbàbẹ̀. Ambulance ń gbàbẹ̀. Mọ́tò sì ni. Mọ́tò sì ni. Ambulance ń gbàbẹ̀. Ambulance ń gbàbẹ̀. Mọ́tò ni. Mọ́tò ni bá. Ìwọ náà tó bá ń wa mọ́tò lọ́jọ́ kan. Ìwọ náà tó bá ń wa mọ́tò lọ́jọ́ kan. Bóyá tá a bá rẹ̀ tó mọ mọ́tò wa náà èyí tẹ́ ẹ̀ ń sọ pé ṣé Abdulkadir ṣé Ibrahim ó lọ síyára ṣé Abdulkadir. Tá a bá rẹ̀ tó mọ mọ́tò wa nù yín. Tá a bá rí ẹni tó mọ mọ́tò wà nínú èyí tẹ́ ń pariwo pé ṣé Ibrahim lọ ziyara Sheu Abdul Kadiri. Tá a bá rí ẹni tó mọ mọ́tò wà nù yín. Tó bá dijọ́ kan tó gbé mọ́tò jáde. Tó bá dijọ́ kan tó gbé mọ́tò jáde. Ambulance gba BRT. Ambulance gba BRT. Ìwọ náà gbàbẹ̀. Ìwọ náà gbàbẹ̀. Try it. Masha Allah. Ìwọ náà gbàbẹ̀. Ìwọ náà gbàbẹ̀. Àṣé bí mọ́tò ni. Ṣé bí mọ́tò ni? Bẹ̀tì mọ́tò ni ambulance. Ambulance ni. Ṣé Ibrahim Gáúsù. Ṣé Ibrahim Gáúsù. Wọ́n sì máa fi ṣe ìwé. O fẹ́ gba ojú ọ̀nà tí Ṣé Ibrahim gbà. Wọ́n Khalifatu Sheu. Khalifatu Sheu ni. Khalifa Sheu Tijani ni. Radiyallahu ta'ala ni. Nǹkan tá a fi ń sọ gbogbo eléyìí. Nǹkan tá a fi ń sọ gbogbo eléyìí. Wọ́n ti ń ṣe ìsìláàmù bó ṣe gbà. Wọ́n ti ń ṣe ìsìláàmù bó ti gbà. Kì í ṣe bó ṣe tọ́ mọ́. Kì í ṣe bó ṣe tọ́ mọ́ o.
so kí bó ṣe gbà á máa tún wọnú Tìjàníyà náà. kí bó ṣe gbà kó máa tún wá wọnú Tìjàníyà náà ha ó sì ti ń kalẹ̀kùn báyìí. ó sì ń kalẹ̀kùn báyìí ẹ ṣọ́ra o. ẹ má ṣe Tìjàníyà bó ṣe gbà o. ẹ má ṣe Tìjàníyà bó ti gbà o. bó ṣe tọ́. bó ṣe